wọ́n de Ankọọbu mọ́ Ademọla Adeleke lọ́wọ́ ó kù bí yóò ti tú. Àwọn INEC tí wọ́n ń ṣètò ìdìbò bóyá ni ọ̀gá wọn Mahmood Yakubu mọ̀ pé wàhálà gidi lòún bẹ̀rẹ̀ nígbà tó kéde lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún tó kọjá yìí pé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun o ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 tó ń bọ̀ ni yóò wáyé. Òun ò mọ̀ pé bí ìgbà tí òun fọn fèrè fáwọn tó fẹ́ sáré ìje ni eré rìlé lẹ́sẹ̀kẹsẹ̀ ní kinní náà bẹ̀rẹ̀ ariwo lálá fún gbogbo adíje. Kíá làwọn ọmọ ẹgbẹ́ APC bẹ̀rẹ̀ sí fòyọ fòròfòrò pàápàá nígbà tí wọ́n ti mọ̀ pé ọ̀gá àwọn Adégbóyèga Oyètọ́lá kò ní bá wọn du ipò náà mọ́ nítorí èèyàn ò gbọ́dọ̀ ru ẹran erin lórí kó tún máa fẹsẹ̀ tú ihò rẹ̀ sí ọmọ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹun ni àsìfi bí ẹni tí ọ̀kánjúwà bá fẹ́ pa. Bọ́lá Oyèbánjí tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ tó ń rí sí ojúnà omi gbogbo nílẹ̀ wa National Inland Waterways Authority, ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tó wà lábẹ́ Oyètọ́lá, ti jáde. Akin Ògúnbíyì láti ilé ogbó tó ní iléeṣẹ́ adíyelófò Mutual Benefit Assurance náà ti jáde. Òun tiẹ̀ ti jáde nígbà kan náà tẹ́lẹ̀ tó fẹ́ díje o. Bẹ́ẹ̀ sì ni Dọ̀tun Babayẹmí láti Gbọ̀ngán, òun náà ti jáde rí, ó ti tún jáde báyìí. APC ní gbogbo wọn. Ẹni tó bá dé ibi tí kànnàkànnà bá pàjàǹjà sí, bí tọ̀hún bá rẹ aṣọ níbẹ̀ yóò di aṣọ ẹbọra. Níbi tí àwọn àgbààgbà olùdíje inú ẹgbẹ́ APC yìí bá ti bọ́ síta láti já ipò gómìnà gbà lọ́wọ́ Ademọla Adeleke, ẹni tó bá bá Òṣogbo kọjá lọ́jọ́ náà yóò mọ̀ pé ìgbásẹ̀ ìgbunu kò nìkan tó aṣọ eégún alárìnjó. Lóòótọ́ ẹnìkan Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ni gbogbo àwọn tí wọ́n ń jáde yẹn bí eku ẹmọ́ àti eku àgóni nǹkan ìpanu ni wọ́n fólógbò tí wọ́n bá wá sí etí igbó abúlé, pé irú àwọn yẹn kọ́ làwọn ń wí nítorí Adeleke ti tóbi ju gbogbo àwọn yìí lọ. Ó dàbí pé ohun tí òun wí ni pé àwọn wọ̀nyẹn ò tí ì pọ̀ tó, tàbí pé ó ń sọ fún wọn pé Adeleke kì í ṣẹgbẹ́ wọn kí wọ́n lọ pe bọ̀dá wọn wá. Àmọ́ ẹni tó wọ bàtà ló mọbi tó ti ń ta òun lẹ́sẹ̀. Adeleke ń rin àwọn ìrìn líle kan tí yóò mú bọ́ nínú gbogbo okùn tí àwọn APC dẹ sílẹ̀ dé, nítorí òun náà mọ̀ pé yíyọ ẹkùn tójó kọ́ o. Oyètọ́lá tí kò jáde nì ẹlúlù tó ní bóun ò dùn bẹ̀ ni o, tápá titun ẹ̀ ní yóò rún sí i. Torí gbogbo bí a ti ń sọ̀rọ̀ yìí àwọn ìjọba APC ti fún Adeleke pa. Ṣé ẹ rí àwọn olóṣèlú progressive yìí? Wọ́n mọ ọ̀nà tí wọ́n fi máa ń bá àwọn alátakò wọn jà, pàápàá tó bá jẹ́ àwọn ni wọ́n wà nípò agbára. Èyí tó sì le jù nínú àwọn irinṣẹ́ ìjà wọn náà ni láti dínà rírí ṣe mọ́ gbogbo ẹni tí wọ́n bá ń bá jà. Wọ́n mọ̀ pé tí àwọn bá ti dínà mọ́ tọ̀hún, tí owó kò bá ti wọlé fún un mọ́, kí á ní tọ̀hún yóò di ẹni yẹ̀yẹ́ lójú aráyé. Nítorí iṣẹ́ ẹ tọrọ ìdọ̀bálẹ̀ méjìlá ò lè ṣe é kódà. Owó ní yanjú ọ̀rọ̀, gbogbo ayé ló ti mọ̀ bẹ́ẹ̀ yẹn. Bí olóṣèlú kan bá wà tí kò bá ti rí owó fáwọn tí wọ́n ń tẹ̀lé, wọn yóò kàn máa fi ṣe yẹ̀yẹ́ bí wọ́n bá ti rí náà ni. Bí ìjọba kan bá sì wà tí kò rówó fáwọn aráàlú, pàápàá àwọn òṣìṣẹ́, kíá ni wọn yóò kórìíra rẹ̀ wá. Torí ebi kì í wọnú kí ọ̀rọ̀ míì wọ̀ ọ́. Ajá tó bá yó kì í bá èyí tí kò yó ṣeré láéláé. Ohun tí federal government, ìjọba àpapọ̀ àwọn Tinubu ṣe fún Ademọla Adeleke lọ́sùn nìyẹn. Wọ́n fẹ́ dínà rírí ṣe mọ́, kò sì lè pẹ́ kò lè jìnnà tí yóò fi di ẹni yẹ̀yẹ́ lójú àwọn aráàlú bí kò bá tètè wá nǹkan ṣe sí i. Ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé owó àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n máa ń san lóṣooṣù fún wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọn kò fún wọn lówó náà nínú oṣù kejì ọdún yìí, wọn kò san tóṣù kẹta, wọn kò san tóṣù kẹrin, wọn kò san tóṣù karùn-ún, kò sì dájú pé wọn yóò san tóṣù kẹfà tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí náà. Kò sí ìpínlẹ̀ kan tí wọ́n dojú eléyìí kọ ní Nàìjíríà. Tí a bá ti yọwọ́ ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Rivers, tí irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ kò ní dẹnu kọlẹ̀ láìpẹ́ ọjọ́ rárá. Bí ìpínlẹ̀ Ọ̀ṣun bá dẹnu kọlẹ̀ lábẹ́ Adeleke láàrin ọdún kan sásìkò tá a wà yìí, kò sí báwọn èèyàn yóò ṣe dìbò fún un. Kódà wọn yóò ti máa pariwo àyípadà kí ọjọ́ ìdìbò tó dé rárá, níbi tí ọ̀rọ̀ náà sì le sí nìyẹn. Bí wọ́n bá ń sọ pé kí gómìnà kan sọ̀rẹ́ńdà tó bá ń ṣe kọ́ńtákọ́ńtá, irú ohun tí wọ́n máa ń fi mú wọn rèé. Pàṣán burúkú téèyàn lè fi na alágídí gómìnà ni.
bẹ́ẹ̀ èyí tó burú ni pé gómìnà Ademọla Adeleke kò lágídí, ta ni kó lóun fi jọ? Ọ̀nà ló dórí àpáta tó pòrúurú mọ́ lójú. Ṣé a kì í rọ́kà nínú ọká? Nítorí ọká kì í jọkà, ohun tó jẹ ọkà lọ́kà ń jẹ ni. Àwọn APC lọ́sùn ti kó hílàhílo bá Adeleke tinú PDP. Ọ̀rọ̀ ìjà àwọn ìjọba ìbílẹ̀ ni. Ìjọba ìbílẹ̀ oríṣi méjì ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn APC ní tiwọn, àwọn PDP náà sì ní tiwọn. Ìyẹn ló jẹ́ kí ìjọba àpapọ̀ sì sí owó wọn sọ́wọ́. Àwọn owó tí wọ́n sì sí sọ́wọ́ yìí ni wọ́n fi ń sanwó ogunlọ́gọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba, owó àwọn tíṣà pámárì, owó àwọn òṣìṣẹ́ lóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí erin bá dán wò, ìwé àálọ́. Bí ìjọba àpapọ̀ bá gbẹ́sẹ̀ lé owó yìí lábẹ́ ìjọba ìpínlẹ̀ yòówù, nǹkan yóò ṣẹlẹ̀ tí kò lè dáa. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí lásìkò tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Ní 2003 ní Tinubu wòye pé ìrẹ́jẹ ti pọ̀jù fún Èkó. Nítorí lásìkò tí wọ́n kààyàn ní 1953, ẹkùn méjì ní Èkó ní, ẹkùn méjì ní Kánò náà sì ní. Àmọ́ lẹ́yìn tí sẹ́ńsọ̀ tí wọ́n ṣe ní 1991 tí wọ́n ti yọ ìpínlẹ̀ Jigawa lára Kánò, Kánò ní ìjọba ìbílẹ̀ 44, 44, Jigawa sì ní ìjọba ìbílẹ̀ 27, 27. Èyí tó túmọ̀ sí pé Kánò nìkan ti ní ìjọba ìbílẹ̀ 69, 71. Bẹ́ẹ̀ ìjọba ìbílẹ̀ 20 péré l'Èkó ní. Ní Tinubu bá fi ìbínú fi 37, 37 kún ìjọba ìbílẹ̀ Èkó. Àmọ́ eléyìí bí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ olórí ìjọba Nàìjíríà nígbà náà nínú. Ó sì múra láti fi ojú Tinubu kan àtàlátà bàbá alárùbá. Ní kò bá fún ìjọba ìpínlẹ̀ Èkó lówó mọ́, ó gbẹ́sẹ̀ lé gbogbo owó ìjọba ìbílẹ̀ tó yẹ kí wọ́n fún wọn lÉkòó. Ó ní olówó ò ní jẹ́ òrògan kí wọ̀fà náà jẹ́ oyè agùnmátẹ̀. Ebè tí wọ́n bá kọ nínú oko, ẹ̀yìn ni wọn yóò fi tú ká. Kódà lẹ́yìn tí ilé ẹjọ́ ti dá Tinubu láre tó ní kí wọ́n sanwó Èkó fún Èkó, Ọbásanjọ́ kò torí ẹ̀ dá wọn lóhùn tíjọba ẹ̀ fi parí. Bó bá jẹ́ ìpínlẹ̀ Anefa Shop kan ní irú eléyìí ti ṣẹlẹ̀, ìyẹn ìpínlẹ̀ tí kò jẹun kánú, gbogbo ayé ni yóò mọ ohun tí wọ́n sè tí ilé fi jó. Ohun tó jọun lèèyàn yóò fi wéhun, èèpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lírí. Ọ̀rọ̀ yìí náà ní ibi tí wọ́n fi ju ara wọn pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn báyìí torí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ni. Nígbà tí wọ́n dìbò gómìnà lọ́sùn ní 2022 tí Oyètọ́lá lulẹ̀, kó tó lọ ó ṣe orò àṣẹ lọ tí eégún tí kò bá fẹ́ wọlé lálẹ́ máa ń ṣe. Ó lóun ṣe awúrúju ìbò ìjọba ìbílẹ̀, ó sì fi àwọn èèyàn rẹ̀ ṣe alága. Èpè la fi wo èpè. Àwọn PDP náà sáré ṣe awúrúju ìpẹ̀jọ́, ilé ẹjọ́ sì ní kò sóhun tó ń jẹ́ alága ìjọba ìbílẹ̀ kankan lọ́sùn nítorí wọn kò dìbò níbẹ̀. Àmọ́ lóṣù kẹwàá ọdún tó kọjá yìí, ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn ní àwọn alága ìjọba ìbílẹ̀ Oyètọ́lá wọ̀nyẹn alága ni wọ́n lóòótọ́ o. Kí ẹjọ́ náà tó parí, Adeleke Ademọla náà ṣe arúmọjẹ ètò ìdìbò tirẹ̀. Ó sì yan àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun tí wọ́n jẹ́ ti PDP. Ó ní àwọn alága ìjọba ìbílẹ̀ oríṣi méjì bá wà lọ́sùn, tàwọn APC àti tàwọn PDP. Ó dájú pé tó bá jẹ́ ìjọba APC ló ń ṣèjọba ní Ọ̀ṣun ni, àwọn alága ìjọba ìbílẹ̀ APC yẹn náà ni wọn yóò gbà pé àwọn lálága. Àmọ́ Ọlọ́run máa já, ó fegbò dá lórí nígbà tó ti jẹ́ APC ló ń ṣèjọba àpapọ̀, PDP ló ń ṣe tọ̀ṣun. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà pakasọ nìyẹn. Ìjọba àpapọ̀ sì gbẹ́sẹ̀ lé gbogbo owó àwọn ará Ọ̀ṣun. Lóòótọ́, Ademọla Adeleke àti ìjọba rẹ̀ ti gba ilé ẹjọ́ lọ báyìí. Wọ́n ní kí ilé ẹjọ́ pàṣẹ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n sanwó àwọn fáwọn, kí wọ́n sì fòfin lé pé wọn kò gbọ́dọ̀ tún gbẹ́sẹ̀ lé owó àwọn mọ́ láéláé. Àmọ́ nígbà tí ẹjọ́ bá bẹ̀rẹ̀ báyìí, ta ló mọ ìgbà tí ẹjọ́ náà yóò parí? Àyàngbé ajá sì ni, ó dùn lóòótọ́, àmọ́ kí lèèyàn yóò máa jẹ kí ajá tó gbẹ? Ọdún wo ni wọn yóò tó dá ẹjọ́ yìí? Bí wọ́n bá sì dájọ́ náà tán, ṣé ìjọba tí wọ́n bá dá lẹ́bi yóò tètè gbà? Kò sì ní ranrí pé òun kò gbà gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti ṣe fún Tinubu. Ní báyìí, ìjọba Adeleke ti ní àwọn ń dá ọgbọ́n kan. Ọgbọ́n náà sì ni pé àwọn owó tó yẹ kí àwọn fi ṣètò ìdàgbàsókè, àwọn owó tí wọ́n ti yà sọ́tọ̀ láti fi tún títì ṣe àti láti fi ṣe ètò oríṣiríṣi nílé ẹ̀kọ́ àti ọsibítù, owó tó yẹ kí Ọ̀ṣun lò fún àkànṣe iṣẹ́ ìdàgbàsókè wọn,
wọ́n ní owó náà làwọn fi ń san owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti tàwọn tíṣà àti tàwọn míì tó jẹ́ òṣìṣẹ́ ọba gbogbo. Fúnra wọn náà ni wọ́n jẹ́wọ́, wọ́n ní àwọn kò mọ ibi tí àwọn lè gbé kinní náà dé kó tó rẹ àwọn. Ní tòdodo, báwo ni kò ṣe ní rẹ̀ wọ́n? Ṣé bí omi kékeré lèèyàn ń rẹ́lá sí? Kò síjọba tí yóò gbọ́ ẹrù bùkátà báyìí tí kò ní padà fìdí wọ́. Níbi tí wọ́n sì ti mú Adeleke nìyẹn, nítorí nígbà tí kò bá rí owó sanwó oṣù mọ́, báwo ni wọn kò ṣe ní í ṣe kò tán nídìí ẹ̀ fún un. Bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o, kò sóhun méjì tó ń fà á ju òṣèlú náà lọ. Nígbà tí àwọn olóṣèlú yìí bá ń bá ara wọn jà nípa ẹni tí yóò ṣe gómìnà lé àwọn èèyàn lórí ni. Wọn kò jà nítorí pé wọ́n fẹ́ ṣe dáadáa fún wọn lọ́sùn o, irọ́ nìyẹn. Ìjà wọn kò ju pé àwa ló yẹ ká ṣe gómìnà kì í ṣẹ̀yin lọ. Bí àwọn tí wọ́n ń fọgbọ́n wòye ọ̀rọ̀ ṣe ń sọ, kí ni ojúlówó ìyàtọ̀ tó wà láàrin ìjọba tí Ọlágúnsóyè Òyìnlọ́lá ṣe lọ́sùn àti ti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá? Pẹ̀lú gbogbo ariwo tí Arẹ́gbẹ́ṣọlá pa nígbà tí Oyètọ́lá dé, gbèsè ló sọ pé òun rọ́sàn. Ọ̀pọ̀ iṣẹ́ tí Arẹ́gbẹ́ sì dáwọ́lé kó tó lọ ni Oyètọ́lá fọgbọ́n patì nígbà tí kò sówó láti fi ṣe wọ́n. Bẹ́ẹ̀ wọ́n jọ wà nínú ìjọba Arẹ́gbẹ́ ni o. Oyètọ́lá ṣèjọba lọ́dún 4. Ní báyìí, ìyàtọ̀ owó náà ni ará Ọ̀ṣun rí tó yàtọ̀ sí èyí tí wọ́n rí lábẹ́ Ademọla Adeleke yìí. Yàtọ̀ sí orin táwọn ọmọ ọlọ́mọ tẹ́bi ń pa tí wọ́n bá kójọ ń kọ kiri. Níbi tí aráàlú sì ti gbọ́dọ̀ fura rèé, kí wọ́n mọ àwọn tí wọ́n ń mú rere wá bá wọn, kí wọ́n mọ àwọn tí wọ́n ò mú nǹkan gidi wá bá wọn, yàtọ̀ sí irọ́ àti ọ̀rọ̀ ẹnu. Nígbà tí erin méjì bá ń jà nígbó, àwọn koríko ibẹ̀ ni yóò farapa jù. Nígbà tó jẹ́ koríko tí erin bá fìbínú tẹ̀ kò tún ní gbérí mọ́. Àwọn aráàlú náà ni yóò forí kó gbogbo ohun tó bá ṣẹlẹ̀ lọ́sùn. Torí bí kì í bá ṣe pé májíìkì kan ṣẹlẹ̀, tàbí kí Adeleke fúnra ẹ̀ tètè wá kún ìrìn ẹsẹ̀, wọ́n ti ṣe gómìnà náà pa lọ́sùn o. Àmọ́ níbo ni irú ọ̀rọ̀ báyìí yóò forí sọ? Ìbéèrè táwọn onílàákàyè gbogbo ń béèrè nìyẹn. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn báyìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.